Ilé ṣe tutù. Ìyá ló mọ ọjọ́ ṣe. Màá rògbò. Ká ní ìṣáná ló wà nínú. Àwo mi ni. Kí n ti lò sánà pálí kẹ̀kẹ́. Ìdá kankan sí lẹ́yìn rẹ̀. Gbogbo tó nǹkan bá fẹ́ ṣe kò lè ṣe láì rí mi. Àjọ máa ń fi pẹ̀lẹ́ máa wọra mi. Àjọ máa ń fojú sùnù kún gbogbo ń tá a bá fẹ́ jẹ. Àwo wo ìwọ jòkó mẹ́wọ̀. Àwo mi. Àwo mi o. Ẹ̀ka kúrò. Ìṣáná yín kó múná náà ní ọ̀tún paná kí ni ìṣọ́ báyìí kó múná náà ọ̀tún ní kó yín jó kí múná. Ṣé eyín rẹ̀ níbi jó ni? Títí ìṣáná jí látàárọ̀ tó ṣe. Kí ni di? Lọ́tẹ̀ ìwọ mi gbé ẹja ńláńlá ni o. Ìtọ́ bá wa wà máa bọ̀ wá kájú. Ẹ ǹlẹ́ bàbá. Ó ṣe ẹ̀rín ó dáa fún ọ. Ẹ ǹlẹ́ bàbá. Sáré. Ẹyà awo mi rè. Awo mi ni mo lẹ́mí nù. Bẹ́ẹ̀ni. Ọmọkùnrin yìí lọ́wọ́ bá mi. Wọ́n wá kó àwọn aṣọ agbára kan wá. Ó lóun fẹ́ tà fún wa. Kí ló wí? Ẹyin yóò ta aṣọ agbára fún wa. Tí mo pé àwa náà lálẹ́ ra. Bá ní pé gbogbo ohun tí mo bá fẹ́ ṣe o, kò ní dá sí lẹ́yìn awo mi. Gbogbo àjọ máa ń tira wa káàkiri báyìí ni. Inú kọ́ mọ bọ̀ wá bí pé ọwọ́ tí wọn náà fojú sùn kò wo. Aṣọ agbára. Ń gbọ́. Bẹ́ẹ̀ ni bàbá. Kí ló fẹ́ tà? Aṣọ agbára ni. Aṣọ agbára. Bẹ́ẹ̀ ni. Ẹgbẹ́ gbogbo kó ẹrù jáde jọ ìjọba rẹ̀. Nítorí ẹrù ni bàbá. Ojú àwọn ló fẹ́ wọ̀. Ọjà bẹ́ẹ̀. Ó wá fẹ́ tà. Bẹ́ẹ̀ ni bàbá mo fẹ́ tà. Kí ló tó fẹ́ tà? Kí tèmi má bàa tà mo ti fẹ́ tà bàbá. Ṣé rí bí kìíní ṣe wà yìí? Bàbá mi ló jogún rẹ̀ lọ́wọ́ bàbá wọn. Bàbá mi wá èmi náà wá jogún rẹ̀ lọ́wọ́ bàbá mi torí bàbá mi ti kú nísì. Wọ́n á wò pé kí ta ní jagun mọ́. Wọ́n máa faṣọ jagun. Èmi ò lè jagun. Ohun tí ń jẹ òun ní wá. Mo sì rò pé kí n kúkú fẹ̀ kan tà á. Kọ́lọ̀ mọ́ jẹ́ tiẹ̀ ta. Sọ̀rọ̀ mi yé. N tí jẹ́ ń sọ bẹ́ẹ̀ rèé. N tọ́ ọ fẹ́ tà yìí. Ṣé pé èlò lọ fẹ́ tà? Bàbá mo fẹ́ tà ní 10 million mo fẹ́ tà. Kí ló wí? 10 million. Kí ló fẹ́ tà ní 10 million? Aṣọ agbára ni aṣọ ògùn gbogbo nǹkan níbẹ̀ ń bẹ̀ gbogbo nǹkan. Níbi aṣọ eléyìí gbogbo nǹkan níbẹ̀ lára rẹ̀. Ẹ dákun tẹ́wétegbò tí ó ṣe àdó tí ń bẹ lára ẹ̀gẹ́ èlò ní òun náà wa. Táà ń sọ̀rọ̀ pọ̀ fẹ́ ta aṣọ ní 10 million ọgbọ́n tó pè ní. Torí wèrè tó fẹ́ ta aṣọ agbára àdúgbò gangan ọ̀dà kẹ̀kẹ́. Kíní yìí ó kọjá àfẹnurò yìí. Ó dákun gbẹnu ẹ sọ̀rọ̀ torí má ti kàrá mọ̀ púpọ̀ o. Mo kàn wọ́n pé kábí sàánù rẹ kákàrà náà rẹ ni. Gbogbo tí mẹ́nu lé tiwa náà ojú eléyìí lọ. Aṣọ agbára bá wọlé àwọn oníṣẹ́ aṣọ agbára tí mẹ́bẹ̀ kìí ṣe díẹ̀. Lọ́dọ̀ tèmi gangan fúnra mi ó ní dèdè aṣọ tí àwa náà fi ṣàgbára. Sọ̀rọ̀ mi ti yọ. Èló lọ gbà ká. Wo Atakoro wo tọ́tẹ̀rí gbogbo orú nǹkan tí bá ti ń jọmọ́ báyìí. Èmi ẹ̀ ṣe. Bàbá ẹ bá ra kíní yóò kéré. Ọmọ Peter bá rà ní ìsinmi tó láwọn nǹkan kan táwọn àmì òfin faramọ́ ní yóò padà jábọ̀. Ẹ ọgbọ́n tó wá pè ní 10 meter. Ń kéré ni. Ń kéré náà ti wá ta 10 meter. Èló ni gbogbo ìdílé yìí tó tẹ̀lé 10 meter. Àtàkùn tí a jogún bá. Àdó tí ń bẹ lára ilé yìí nísìn. Àdó kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí. Bàbá ẹ wo gbogbo kíní yìí. Ogún bẹ́ẹ̀ ẹ wo nǹkan pọ̀ bẹ́ẹ̀. Sọ́rí. Ó ń dè gbogbo ẹ̀ níbẹ̀ rí mi. Sọ eléyìí tó lógo tàn wò mọ̀ pé àkábá tí ń bẹ lára ilé yìí nísìn. Àmọ́ pàjá sí ni. Kí n tún wá lọ lé. Ṣé ń gbà ń bá wá invest lórí tí mo gbowó mi lọ? Èèyàn gbọ́dọ̀ ronú tí ó kò wọlé lórí. Tọ́mọ yẹn tí wọ́n ń tajà níbi tajà wọ́n dé yìí ní ti. Tẹ̀sí mọ̀ pé complete oògùn níbẹ̀ lára kí gbogbo oògùn ayé níbẹ̀ lára bó ti wà kò sí ní tẹ́fẹ́ lò fún tí ò sí. Tá a mọ̀ bẹ́ẹ̀ àbí tí wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ fún wa. Mo ti rò pé tá a bá ti rí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ ẹ mọ̀ pé ìyàwó ẹ mọ̀ nǹkan dá nǹkan mọ̀. Ẹ̀mí ò tẹ́lẹ̀ ni. Wọ́n dá nǹkan ni pé sórí àwọn oògùn kan bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n máa gba ẹ̀jẹ̀ lóṣù. Owó náà láti máa fi rà irú ajá irú àgbẹ̀. À ń sọ̀rọ̀ 10 meter. Máa tọ̀rọ̀ 10 meter pẹ̀lú wa. Tó ní jọ́sẹ̀ rẹ̀ ní. Ọjà ọ̀run mi yìí. A bá ṣe pé ibi téèyàn máa ta nǹkan téèyàn bá ní lọ́rọ̀ alárágbá dé ọjà ọ̀run mi yìí. $1 billion rẹ̀ kò ní gbélẹ̀. À ń kólé yìí àdó. Bàbá ṣe wá mọ̀ pé agbára lélẹ́yìí yàtọ̀ sọ́jà. Èló ni ká rà àwò? Èló ni ká rà? Tó gba 10,000. 10,000. Gba 10,000 kó tètè bí. Bàbá ẹ̀yin náà ti rí kíní yẹn ti mọ̀ pé ní tẹ́ ń bẹ lára ẹ̀ kò kéré. 10,000 kéré. Ó yẹ ẹ bá ń fi nǹkan kún bàbá. Ẹ bá ń fi nǹkan lé ká tiẹ̀. Ní sùúrù torí aṣọ tó fẹ́ tà afẹ́fẹ́ ràn lọ́wọ́ ni. Ìwọ ló lé ní pa ọ́ pé ibi ti fẹ́ mú tiẹ̀ ta.
kí díẹ̀ mọ́ bá a sí ta kí ní yìí fún wa. Ìfẹ́ kí tèmi ọ̀ta ni. ní tẹ́ ta fún wa. ọjọ́ tán irú tó ta 10,000 ó fi jẹun bí ẹ̀mẹ́ta. Aago mẹ́ta sì ló fẹ́ lù yọ. Ó dà mo ló ṣẹlẹ̀ ẹ fi nǹkan kún. awọ ẹ̀ta nu ọmọ táwọ ẹ̀ta ó mọ̀ gbà lọ́wọ́ olúwa ẹ̀. Awọ ẹ̀ta ebi ẹ̀ta ní ta àbí awọ ẹ̀ta àbí òní jẹ́. ọlọ́mọdé kùtà ń bí gbogbo 10,000 ní lèmi ní o. Bàbá ẹ dákun ẹ ṣàánú mi. ntọ́sẹ̀ rẹ̀ ni. Dàgóró yìí ń dáná ń bẹ̀rù ní sáwọn pé. bẹ́ẹ̀ má bínú àwọ̀ ẹ̀mí ìfẹ́ kí tọmọkùnrin yìí ọ̀tá torí bí 10,000 ìwọ sí èmi náà wà 10,000 lọ́dọ̀ tèmi èmi náà ṣe é kùn yóò sì jẹ́. Ìyẹn bá fi nǹkan kan kún fi yí ta. alábùkù ni ọ o alábùkù ni ọ o mo rò pé ní ta ọ ṣé ọ gba 20,000 kó tètè máa lọ àbí. títí ẹ̀ ta. Bàbá ẹ dákun ẹ ṣàánú mi. Ó dẹ̀ bá ń fẹ́ gbẹ̀rún mẹ́ta lé kí tèmi mọ̀ bá ta. tó bá ta yòó lè ta. kò ní sílẹ̀. Ó dẹ̀ ẹ sábà fi nǹkan kún kí tèmi mọ̀ sáà ta. wo bí kò sí kankan tá a fẹ́ fi kún ní ó bá ta ni ó ta 10,000 lèmi ó fún ọ òun ó sì fi 10,000 kún 20 nu 20 b. Ẹja ṣe kíá títí aago mẹ́ta torí mo ní tí mo fẹ́ ṣe èmi ò gbọ́dọ̀ ta. yóò dá kẹ̀kẹ́ mọ́ Atakoro 10,000 ní ta sí ìlú sìn. ọba ti ta lọ́dọ̀ tèmi jì nínú ọ̀tá sí. àkáǹtì wo ló ń lò. Ó pè nílò bàbá ẹ bá ń ta sí. orí bọ́ ṣe gùn ó dìbò. ọlọ́run sì yọ ọ́ tí o bá ta ni. ọba ta. Atakoro. ẹ fẹ́ rí wèrè. sọrí kí n tó mú wa mo ti máa ń tàbí sí 20,000 owó tá a rí bẹ́ẹ̀ ó ti wà yìí ìwé mi kọ́ ọmọ fún ní bàǹtẹ́. yọ tán ná. ọmọ ọ̀daràn. owó ẹ̀ ló ń bẹ lára rẹ̀. táìsì rẹ̀ sì ń kíní àbí wọ̀ lọ́ọ́ rán ni tó wá tà fún mi. kọ́ máa ṣe pé tẹ̀ ní ó ta o. trọ́ọ̀sì ni. ààrẹ àìjẹ́jẹ́. trọ́ọ̀sì ni ẹ̀rù rẹ̀ ni. sẹ́gẹ̀sẹ́gẹ̀. tambo tẹ̀. ayayayaya. púpọ̀ Atakoro. n tí mo rò ń bẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà yìí. bàǹtẹ́ rẹ̀ rí bí ẹ bá ṣẹ́ bàǹtẹ́ yìí nìkan. àwọn ogun kan bẹ tá lọmọ ìjà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. lójú ìgbà náà ni. ní wọ́n gbà. àríyá ńlá yàwó. jẹ́ ǹjọ́ kìíní tí ǹjọ́ tán. jó tán.